má gbé kúrò ń bẹ gbogbo ẹ̀dá alààyè tó bá rí mi wò. Kọ́kọ́ ṣàmì àdúrà náà. Gbogbo ogun tí ń fi jígí wo orí ayọ̀ rẹ tó fún ọ lọ́jọ́ orí tí ò fààyè ohun rere gbà ọ́. Lórúkọ Jésù ara ikú sọ pa wọ́n. Mo fi àwẹ̀ ọjọ́ kẹta yìí sọ. Gbogbo ẹni tí ń dààmú rẹ tó ń ṣọ́rí ayọ̀ rẹ tó ní pé òun ò ní jẹ́ orógòlò láyé. Lórúkọ Bàbá tọ́mọ ti ẹ̀mí mímọ́. Wọ́n ilẹ̀ máa gbàbọ̀dè tì wọ́n. Mo sọ jáde lẹ́lẹ́kẹta. Gbogbo ẹni tí ń fi jígí àbàmì wo ìṣerére rẹ tàbí tọmọ rẹ tó ní wípé òun ò ní jẹ́ ẹgbẹ́ ohun rere ṣe láyé. Lórúkọ Olúwa ayọ̀ fíìsì àlàáfíà kúrò lára rẹ̀. Ẹgbọ́n gbogbo ẹ̀dá alààyè mo fi Ọlọ́run bẹ́ẹ̀. Èní ni àwẹ̀ ọjọ́ kẹta. Àṣírí jígí ni mo fẹ́ fún ọ. Báwo ló ṣe lè fi jígí fi mọ àṣírí ogun tó ń jà ọ́ kí wọ́n dẹ̀ tú àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Sórí jígí onígi yìí ní agbára púpọ̀ púpọ̀. Ó máa ń gbé ní dìde, ó máa ń sọ ní di ńlá, wọ́n dẹ̀ máa ń lò fi ba tèèyàn jẹ́. Ṣùgbọ́n àṣírí kan lèmi fẹ́ tú fún àti èdìdí kan lónìí. Bí Ọlọ́run bá fún ọ lórí ọ̀fẹ́ tó bá rí mi wò, ohun tí mo kàn nílò lọ́wọ́ rẹ ni pé kò share rẹ̀. Báwo ló ṣe lè mọ àṣírí ogun tó ń jà ọ́? Mo fi Ọlọ́run bẹ́ẹ̀. Bí Ọlọ́run bá ka ọ yẹ torí fídíò yìí wò, nǹkan kan ni wàá ṣe. Lọ bá mi wá fọ́tò ẹ. Lọ bá mi wá fọ́tò ẹ. For example, fọ́tò ẹ leléyìí. Bí fọ́tò yìí fi dé ojú jígí báyìí. Ṣó ti fi dé ojú jígí? Mo fi ṣe example ni o. Ṣó ti fi fọ́tò yìí dé ojú jígí rẹ? Tó bá ti fi dé ojú jígí rẹ, mo fi Ọlọ́run bẹ̀ ọ́. Ó wá bá mi ka Psalm 19. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run. Òfurufú fi ṣe ọwọ́ rẹ̀ hàn. Psalm 19 yìí ni wàá kà lẹ́ẹ̀mẹ́ta. Ó wá gbàdúrà. Olúwa fàṣírí ogun tí ń jẹ ayé mi hàn mí. Tó bá ti ṣiṣẹ́ yìí tán, bá mi fi sábẹ́ pílò kó sùn. Ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta kó fi sùn. Bọ́ tó ò ní ní ìbálòpọ̀, wo àṣírí àlá tó là. Ó bá jẹ́ lóòótọ́ lọ́wọ́ àgbà kan wà lábúlé ilé yín tí wọ́n fi jígí wo orí ayọ̀ rẹ tàbí tí wọ́n mọ́nítọ̀ rẹ. Tàbí wọ́n ti rán àwọn alámì kan ládùúgbò pé kí wọ́n máa ṣọ́ ẹ kó má gbóhun rere ṣe. Ìwọ lọ ṣe é wò kó wo àṣírí àlá tó là. Wọ́n á fàṣírí hàn ẹ́ fi tó wòlíì rẹ létí. Tó bá níta ló fún ẹ sọ pé wòlíì Michael Ajayi ni. Àṣírí mímọ́ Ọlọ́run ló fún mi, mo ti sì yọ̀ǹda rẹ̀ fún ẹ. Ṣùgbọ́n mo fi Ọlọ́run bẹ̀, inú mi á dùn tó bá lè share rẹ̀ fún àwọn ènìyàn méje káwọn náà jẹ àǹfààní rẹ̀ nítorí wọn náà sanwó kó tó jẹ àǹfààní rẹ̀. Lórúkọ Jésù àdúrà rẹ àgbà. Mo bẹ̀ wá gbogbo ẹ̀dá alààyè tó bá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ọjọ́ Saturday ni ẹ̀rí máa jáde. Èyí tó jẹ́ pé a wà nínú àwẹ̀ rẹ̀ lọ́wọ́ yìí. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí kankan yọ fún àjọ̀dún ẹ̀rí ọdún yìí. Mo nílò àwọn just 500 people péré ni mo nílò. Mo fẹ́ dá wọn lọ́lá. Àwọn láti mo dẹ̀ fẹ́ dá ọ yìí, wàá rí lọ́wọ́ mi. Ọṣẹ oríṣi méjì leléyìí. Nǹkan méjì yìí ni wàá ní àǹfààní láti gbà lọ́wọ́ mi ní ọjọ́ Sátidé. Ó sì pọ̀ ní tó ní àǹfààní láti gbà, ṣùgbọ́n méjì yìí wàá ní àǹfààní láti gbà láì gba owó lọ́wọ́ rẹ, láì fowó rà. Kí ni nǹkan yìí ṣiṣẹ́ fún? Àkọ́kọ́ yìí tó ń bẹ lókè yìí, òun ni fún àwọn tó bá jẹ gbèsè tàbí tó jẹ́ pé wọ́n ti ní rí tí ọwọ́ ayé wà lára wọn tí wọn ò ní mọ́, ni wọ́n nílò ọṣẹ tó wà lókè ìwárí pó rẹ̀ dìde ẹ̀. Sórí èyí tó wà nílẹ̀ yìí, ẹ̀ẹ̀méje péré ni wọ́n ń wẹ̀. Tòkè yìí, ẹ̀ẹ̀méje péré náà ni wọ́n ń wẹ̀. Sórí ti ìsàlẹ̀ yìí, òun ni fún àwọn tí wọ́n ní aláàánú lọ́dọ̀, tí aláàánú ò ríran rí tàbí tí bísínẹ́sì wọn ò lọ déédé. Àwọn ni wọ́n lọ́ṣẹ tó wà nílẹ̀ yìí. Ní ọjọ́ Sátidé má miss rẹ̀. Ó máa ní agbára gan débi wípé wàá mọ̀ wípé ẹ̀rí wà. Àwọn 500 people ni mo nílò láì gbowó lọ́wọ́ wọn ní ọjọ́ Sátidé. Ṣàngó Ọ̀tà ìjókòó ní ọ̀dọ̀ wa. Ìwọ náà wá ti máa rí bánà yẹn. Ọjọ́ Friday ni last show ẹ̀rí. Ṣùgbọ́n àwọn tó bá wá Sátidé ni wọ́n nílò ọṣẹ méjì yìí láì gbowó lọ́wọ́ wọn. Ṣùgbọ́n omi ẹ̀rí máa wà fún gbogbo àwọn tó bá wá ní alẹ́ Friday láti gbà. Lórúkọ Olúwa àṣetì ò ní dé bá ọ. Tó bá ní gbégbégbé tètè gbé kó má bàa gbé sẹ́yìn kùlé rẹ̀. Nọ́mbà mi rè 07016014790. God bless you.